Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ láti inú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́ Friday, ọgbọ̀njọ́ oṣù karùn-ún ọdún 2025. Ẹniọlá Sálíù lórúkọ mi. Lẹ́yìn gbogbo awuyewuye nípa ìdánwò àṣewọlé sí ilé ẹ̀kọ́ gíga eléyìí tó ní àwọn kùdìẹ̀kudiẹ nínú, níṣe làwọn ọmọ Nàìjíríà tún ti ń fi àìdùnnú wọn hàn o lórí àìṣedédé míì tó tún wáyé lásìkò ìdánwò àṣejáde ní ilé ẹ̀kọ́ oníwèé mẹ́wàá sẹ́kọ́ndírì. Ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin àti àjọ NANS ti fún àjọ WAEC ní wákàtí 24 láti dáhùn sí àwọn ìbéèrè tó wà níwájú rẹ̀. Àtíkù ní ó yẹ kí àtúnṣe ìdánwò wáyé láwọn ẹ̀ka tí kùdìẹ̀kudiẹ wà. Igbákejì ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀-èdè yìí ìyẹn Àtíkù Abubakar ti sọ̀rọ̀ o. Ó ní bí ààrẹ Tinubu ṣe dára dé owó yíyá nínú ìṣàkóso rẹ̀ kò dára fún ọjọ́ iwájú orílẹ̀-èdè yìí. Ó ní gbèsè orílẹ̀-èdè yìí ti gbẹnu sókè pẹ̀lú ìdá 95% lábẹ́ ìṣàkóso ààrẹ Tinubu. Ààrẹ Tinubu ti yan Yakubu Dogara tó ti fìgbà kan rí jẹ́ abẹnugan ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin lórílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bí alága ilé-iṣẹ́ National Credit Guarantee Company NCGC tó jẹ́ ilé-iṣẹ́ tuntun tí ààrẹ ṣẹ̀ṣẹ̀ gbé kalẹ̀. Ó yan Ọ̀káìmọ̀ gẹ́gẹ́ bí ọ̀gá ilé-iṣẹ́. Sidi Ould tó jẹ́ ọmọ bíbí orílẹ̀-èdè Mauritania ló rọ́pò Adésínà gẹ́gẹ́ bí ààrẹ ilé ìfowópamọ́ ìdàgbàsókè ilẹ̀ adúláwọ̀. Ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ti ìlú Àbújá ti fìdí ẹ̀ múlẹ̀ pé Monday Ọ̀pẹ́bolò ọmọ ẹgbẹ́ òṣèlú APC ló jáwé olúborí nínú ètò ìdìbò gómìnà tó wáyé lọ́jọ́ 21 oṣù kẹsàn-án ọdún 2024 gẹ́gẹ́ bí ojúlówó gómìnà ìpínlẹ̀ Edo. Àjọ ẹ̀ṣọ́ aláàbò tó mójútó ìwọléwọ̀de lórílẹ̀-èdè yìí ti fi ọwọ́ ṣìkún òfin mú ajínigbé àti afurasí afiniṣètùtù ọlà kan tí wọ́n ti ń wá tipẹ́. Ẹnu ìloro Sẹ̀mẹ̀ ní ọwọ́ ti tẹ̀ ẹ́. Mínísítà fún ọ̀rọ̀ ohun abẹ́lé Dókítà Olúbùnmi Túnjí Òjó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ìjọba ti ń gbé ìgbésẹ̀ láti so okùn ààbò àwọn ẹnu ìloro lórílẹ̀-èdè yìí lé sí i. Ọkọ̀ ojú omi tó gbé 90 èèyàn níròyìn fìdí ẹ̀ múlẹ̀ pé ó dànù sínú omi ní agbègbè El Hierro lórí òkè Canary lórílẹ̀-èdè Spain lọ́jọ́rú ọ̀sẹ̀ yìí. Obìnrin 4 pẹ̀lú àwọn ọmọdébìnrin 3 ni wọ́n bá ìṣẹ̀lẹ̀ náà lọ gẹ́gẹ́ bí àwọn aláṣẹ orílẹ̀-èdè náà ṣe fìdí ẹ̀ múlẹ̀. Bí èèyàn bá jẹ orí ahun yóò bú sẹ́kún nílùú Ìbàdàn lánàá níbi ètò ìsìnkú gbajúgbajà olórin nì Bọ́lájí Ọlánrewájú tọ́pọ̀ ènìyàn tún mọ̀ sí Big Bọ́lájí. Láti ka ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àti láti jẹ̀gbádùn àwọn ìròyìn míì lóníranran síwájú sí i, ẹ darapọ̀ mọ́ The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúràmọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.